Òní yìí ni 11 ọjọ́ kọkànlá nínú oṣù kẹjọ ọdún tí a wà yìí. Bẹ́ẹ̀ ni nǹkan kan máa ń ṣẹlẹ̀ ní òní 11 nínú oṣù kẹjọ. Bẹ́ẹ̀ ni kó tó di wípé aago 12 òru òní lù, sáré ṣe nǹkan tí mo fẹ́ sọ yìí o. Make sure wípé o ṣe kí n tó tẹ̀síwájú. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tó ń wo fídíò mi, ó yá follow mi. Ọwọ́ rẹ lórúkọ Jésù tó fi tẹ like sí fídíò yìí tó wá fi share ẹ̀, wàá fi ọwọ́ yẹn dá nǹkan rere ṣe kí oṣù yìí kó tó parí lórúkọ Olúwa. Kó tó di wípé aago 12 òru òní yìí lù, sáré bu omi sínú ibì kan. Ó lè jẹnu kọ́ọ̀bù kan ló máa bu omi yẹn sí. Wàá wá sọ sínú omi yẹn ní ìgbà mọ́kànlá ní ìgbà 11 times sínú omi yẹn wípé ire mi tí ọ̀tá gbà lọ mo gbà padà, ayọ̀ mi tí ọ̀tá gbà lọ mo gbà padà. Lẹ́yìn ìgbà tó bá ti sọ ní ìgbà mọ́kànlá sínú ẹ̀, wàá wá mu omi yẹn pẹ̀lú ìgbàgbọ́ rẹ. Mo dẹ̀ gbà á ní àdúrà pé ire rẹ tí ayé gbà lọ lórúkọ Jésù, Ọlọ́run dá padà fún ọ lónìí. Ṣàmì àdúrà yìí. Tó bá ti di ọ̀la, máa padà bọ̀ fún àdúrà tí wàá gbà ní ọ̀la.